Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo sì ti gbọ́yìn láti kàn ní jíkẹ́ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn afurasí darandaran ti gbẹ̀mí ọkùnrin àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Ogun. Awakọ̀ kan kọlu ọlọ́kadà tí ó sì gbẹ̀mí ẹnìkan. Ọwọ́ ti tẹ ọkùnrin ẹni ọdún 51 ní ìpínlẹ̀ Ogun nítorí tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ kékeré. Ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde, wọ́n jí àwọn arìnrìn-àjò gbé tí wọ́n sì gbẹ̀mí ẹnìkan. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn afurasí darandaran ti gbẹ̀mí ọkùnrin àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Ogun. Ọkùnrin àgbẹ̀ kan tó ń gbin ìrẹsì, Táíwò Paul, ní àwọn afurasí darandaran ti gbẹ̀mí rẹ̀ ní agbègbè Kàtá ní ìjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ogun. Nínú ìròyìn tó jáde, wọ́n ní Paul ni wọ́n dẹ̀mí rẹ̀ légbodò nínú oko ìrẹsì rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Tọ́láwá ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Awakọ̀ kan kọlu ọlọ́kadà tó sì gbẹ̀mí ẹnìkan. Awakọ̀ kan tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ tó ń wa ọkọ̀ ní ọ̀nà tí kìí ṣe tirẹ̀ ní mọ́sọ̀ọ̀sẹ̀ Èkó sí Abẹ́òkúta ni wọ́n ní ó ti gbẹ̀mí ẹnìkan lẹ́yìn tí ó kọlu ọlọ́kadà tí àwọn méjì mìíràn sì tún farapa. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ Àìkú Sunday. Agbẹnusọ fún àjọ Traffic Compliance and Enforcement Agency Babátúndé Akínbíyì tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ìjàmbá náà ló wáyé láàrin ọkọ̀ Honda àti ọ̀kadà Bajaj. Ọkọ̀ náà ni wọ́n ní gbígba ọ̀nà tí kìí ṣe tirẹ̀ tí ó sì lọ kọlu ọ̀kadà tó ń bọ̀ ní ọ̀nà tirẹ̀ tí ó sì mú ẹ̀mí ẹnìkan lọ nígbà tí àwọn méjì mìíràn tó ń farapa. Ọwọ́ ti tẹ ọkùnrin ẹni ọdún 51 ní ìpínlẹ̀ Ògùn nítorí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ kékeré. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti fìdí mímú tí wọ́n mú ẹni ọdún 51 kan Zakariyat Ọ̀pẹ́mẹ múlẹ̀, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 3 ní agbègbè Ọwá ní Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ náà ní ọjọ́rú Wednesday tí ó kọjá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Tọ́lá ló sọ èyí di mímọ̀ ní ọjọ́ Àìkú Sunday tí ó sì ní Zakariyat ti wà ní agodo àwọn ọlọ́pàá. Ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde, wọ́n jí àwọn arìnrìn-àjò gbé tí wọ́n sì gbẹ̀mí ẹnìkan. Kò dín ní 20 ènìyàn tí wọ́n jí gbé ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde ní ọjọ́ Àìkú Sunday tí wọ́n sì yìnbọn mọ́ ẹnìkan. Àwọn agbébọn náà ló dènà dè wọ́n láàrin iléeṣẹ́ ọlọ́pàá ti Ṣàgámù àti ìlú Ìlíṣàn. Alága fún Ìlíṣàn Development Council Gbemi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn. Oníjùbà ìrọ̀ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́ láti ìkànnì jígẹ́ alára káfíńrẹ́ pàdé o.